Ẹ̀yin olólùfẹ́ Eniola Ajao, ṣé ẹ ti rí bí Eniola Ajao ṣe gbé Ajakaju fíìmù rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe tó ń ṣò ní sinimá? Ẹ rí bó ṣe gbé e lọ sí ilẹ̀ Haúsá. Ilẹ̀ Haúsá ni Eniola Ajao ibẹ̀ ló wà báyìí. Ẹ ṣáà rí bí Eniola Ajao bí ó ṣe wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tí àwọn èèyàn àwọn Haúsá tí wọ́n pẹ̀lú rẹ̀ tí wọ́n sọ̀ráǹdì rẹ̀ ní ibẹ̀ yẹn. Ẹ ṣáà rí bí àwọn èèyàn wọ́n ṣe wé láwàní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ bí wọ́n ṣe wà níbẹ̀. Ẹ ṣáà rí lẹ́ẹ̀rín àwọn èrò tí wọ́n ya fọ́tò pẹ̀lú rẹ̀. Ìjẹ́ ẹ rò pé àwọn Haúsá ṣé wọ́n máa lè wo fíìmù Ajakaju báyìí? Ìjẹ́ wọ́n máa lè wò ó? Kan tí ẹ bá lérò ẹ kọ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire o, ó dìgbà kan náà. Kẹ́ tó máa lọ o, kẹ́ tó kúrò lórí fídíò yìí, ẹ gbìyànjú láti wo fídíò yìí dé parí torí nǹkan tó ṣẹlẹ̀ ní ìparí fídíò ọ̀hún ó yani lẹ́nu gidi gan. Ó dàbọ̀ o.